Ẹ káàbọ̀ sínú oṣù keje ti ọdún 2024. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa la àwọn oṣù mẹ́fà tó ṣíwájú ọdún náà kọjá. A bọ́ sínú apá kejì ọdún tó bẹ̀rẹ̀ ní oṣù keje, oṣù July. Ó mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún yín láti inú ìwé Genesis orí 19 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 21. Genesis 39 from verse 21. Ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú Jósẹ́fù, ó sì ṣàánú fún un, ó sì fún un ní ojú rere ní ojú onítúbú. Onítúbú sì fi gbogbo àwọn ará túbú tí ó wà nínú túbú lé Jósẹ́fù lọ́wọ́. Ohunkóhun tí wọ́n bá sì ń ṣe níbẹ̀, ó ní olùṣọ́ rẹ̀. Onítúbú kò sì bójú wo ohun kan tí ó wà ní ọwọ́ rẹ̀, nítorí tí Olúwa wà pẹ̀lú rẹ̀, àti ohun tí ń ṣe Olúwa mú dára. Ẹ̀yin ará nínú Ọlọ́run, Jósẹ́fù ò ṣẹ̀ tó fi bá rẹ̀ nú túbú. Aya ọ̀gá rẹ̀ ló fẹ́ kó bá òun ní ìbáṣepọ̀ tí Jósẹ́fù sá tó fi lọ parọ́ mọ́ tán fi jù sí túbú. Ṣùgbọ́n mo ṣàkíyèsí nǹkan kan pé nínú túbú ìwà àti ìṣe Jósẹ́fù kò fajúro, kò lọ jókòó pé èmi wá nìyí àbí báyìí, irú kí ni gbogbo eléyìí, mi ò mọ̀ kankan bẹ̀. Ó mú ara ẹ̀ gírí, ó ń ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Ìyẹn ló ní kó ní túbú kó rí Jósẹ́fù tó fi ṣe olórí ohun gbogbo nínú bẹ̀. Torí pé kí ni o, Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. Nínú oṣù yìí mo gbà ládùúrà fún ọ, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run á darí ẹnu gbogbo. Gbogbo ohun tó bá dáwọ́lé ló máa yọrí sí rere. Àlàáfíà Kristi á wà pẹ̀lú ẹ̀, á darí ẹnu gbogbo. Máa lọ nínú oṣù yìí ní ìdánilójú pé Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀, kò ní séwu fún ọ ní orúkọ Kristi. Àmín.